tá a bá ń sọ nípa ẹ̀yà tó kóyàn mọ́ra jù lórílẹ̀‐èdè Nàìjíríà, Yorùbá ni ẹ̀yà àkọ́kọ́ tó kóyàn mọ́ra, torí kò sí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ máa dé tẹ̀ ní bọ́mọ Yíbò ń bẹ̀, tó fi mọ́ ìgbèríko ní ilẹ̀ Yorùbá àti àwọn ìlú ńláńlá wa nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ pátápátá lẹ̀ tí máa bọ́mọ Yíbò. Ṣùgbọ́n kí ọmọ Yíbò kan wá jáde kó wá mọ́ sọ wípé ibi tẹ́ ẹ bá ti rọ́mọ Yorùbá kẹ́ ẹ fi poison sínú oúnjẹ fún wọn, kẹ́ ẹ pa wọ́n, kẹ́ ẹ fi ọ̀tá pìàpìà, kẹ́ ẹ fi gbogbo nǹkan olóró tí í ṣèyàn léṣe tí í pààyàn díẹ̀díẹ̀ àti lẹ́sẹ̀kẹsẹ̀ kan máa fi sínú oúnjẹ fún wọn, sẹ́ni pé ìwà ìkà ìwà burúkú ni, ìwà ìkà ìwà burúkú ni, tí ó sì sí èèyàn tó lè gbọ́rú ọ̀rọ̀ burúkú báyìí tó lè sọ wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fọwọ́ ra irú ẹni bẹ́ẹ̀ lórí, torí èèyàn tó bá sọ irú ọ̀rọ̀ báyìí síta, èṣù ni ká pe irú ẹni bẹ́ẹ̀, èṣù náà ni, kò sì lórúkọ méjì. Ẹ gbọ́ nǹkan burúkú tí ọmọbìnrin yìí sọ, ẹ gbọ́ nǹkan burúkú tó sọ. All una food for, if I go work tomorrow now, I go put am for Yoruba people food. Go tell government, oya I dey Canada, I dey Ontario, oya hurry up, hurry fast. I go put otapia, I go put everything for inside. Torí wípé tá a bá sọ nípa ẹ̀yà tó kóyàn mọ́ra jù lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí, Yorùbá ni. Ẹ̀yà tó kóyàn mọ́ra jù lórílẹ̀‐èdè lónìí, Yorùbá ni. Àwa sì la so gbogbo wọn papọ̀, tí ò bá sí ti pé Yorùbá ni, Nàìjíríà yìí á ti túká tipẹ́tipẹ́. Torí lọ́pọ̀lọpọ̀ ọgbà làwọn ọmọ Yíbò máa ń sọ wọ́n láwa nìṣòro àwọn, báwa là sì ń kó nǹkan ran àwọn tí ò jẹ́ káwọn ti rọ́nà lọ. Ṣé Yorùbá dì wọ́n lọ́wọ́ mú pé kí wọ́n bá lọ ni? Mo ti sọ rí nínú àwọn fọ́nrán kan tá a ti ṣe sẹ́yìn bí Ojúkù bó ṣe hùwà ọ̀dàlẹ̀, ìwà ìkà tó kógun tó kó wọ ilẹ̀ Yorùbá, kó tó di pé Awólọ́wọ̀ sọ fún wọn lọ́jọ́ náà lọ́hùn pé bẹ́ẹ̀ sì ṣe lélẹ́yìí táwọn kinní burúkú yìí tí wọ́n fi rọ́nà, tí wọ́n fi ní rọ́nà gba ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà, kó tó di pé mo máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yíbò wọn ò fẹ́ràn Awólọ́wọ̀, torí pé nǹkan táwólọ́wọ̀ sì fún wọn gbà náà, torí ọ̀rọ̀ tó sọ òun ni. Ṣùgbọ́n ilé ìtọ́ ọmọbìnrin wa sọ ní ìsìn, ó lóun wà ní Ontario ní Canada. Ṣé èèyàn tó wà lábúròdù, ṣé bó ti yẹ kí iye rẹ̀ sí díẹ̀ ni, kó yẹ kó ní ọpọlọ ni? Ṣùgbọ́n ó dẹ̀ pé eléyìí ọpọlọ rẹ̀ ò pé rárá o, ọpọlọ rẹ̀ ò pé rárá. Ó dẹ̀ pé nǹkan ń jẹ nínú ọpọlọ rẹ̀, nǹkan ń ṣe é, nǹkan ti ń ṣe nínú ọpọlọ. Torí tí nǹkan ò bá ṣe nínú ọpọlọ ni kò ní sọ pé kó máa fi oògùn ikú sínú oúnjẹ fáwọn ọmọ Yorùbá. Gbogbo nǹkan tí wọn ò rí ṣe ní ilẹ̀ Haúsá, tí Yorùbá gan ò rí ṣe nílẹ̀ Yíbò làwọn Yíbò ń ṣe. ẹ wá kọ́lé ń bí, ẹ wá ara lẹ̀ ń bí, ẹ wá ṣe gbogbo nǹkan lẹ̀ ń ṣe nílẹ̀ Yorùbá tí Yorùbá ò dẹ̀ rí ṣe lọ́dọ̀ tiyín. Sọmọ Yorùbá kan lè kù gìrì kó ló ń lọ Anambra àbí kó lọ Imo àbí Enugu àbí kankan, kó ló ń fẹ́ lọ ra ilé, òun fẹ́ lọ ra estate, òun fẹ́ kọ́lé, òun fẹ́ kọ́ everything, kọ́ ṣọ́ọ̀ṣì, kọ́ mọ́sálásí, kọ́ ilé ìgbé gan. Ó máa rà á, ṣùgbọ́n wọn ò ní jó orí gbé níbi ìwà ìkanú wọn dé. Ṣùgbọ́n Yorùbá sì tún gbà yín láàyè, Yorùbá gbà yín láàyè, òun lẹ ṣe ráàyè sí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yẹn. Yorùbá ló gbà wọ́n láàyè. Tí ò bá rí bẹ́ẹ̀ ni wọ́n á sọ pé àwọn làwọn lè kó, àti mú wá náà rí tọ́pọ̀lọpọ̀ gbà tó ń sọ pé àwọn làwọn lè kó, àwọn làwọn lè kó. Ọ̀kẹ́ tiẹ̀ sọ́nu wọ́n jẹ́ òní, ó ní kán mú ọba Èkó kán jù sókun, gbogbo àwọn gómìnà Èkó kán jù wọ́n sókun, làgùn kán mú gbogbo anybody tó bá ti attack wọn, torí pé àwọn làwọn develop Lagos State. Àbáyé ń ṣe yín ni. Kí ló tẹ̀ lè develop ìlú tiyín? Tí ìlú tiyín bá dáa ni, tó jẹ́ ìlú alájẹ, tó jẹ́ ìlú tí ọrọ̀ wà, tó jẹ́ ìlú tó yẹ pé nǹkan bẹ̀rẹ̀ rọ̀ṣọ̀mù, kí ló dé kí ló dé tí develop ìlú ọ̀dọ̀ tiyín? Tó yẹ pé ìlú onílùú lẹ́yìn máa ń develop káàkiri. Ibi tẹ́ ti mọ̀ pé ẹ lọ́pọlọ nìyẹn. You don't have sense. Ẹ ní ọpọlọ rárá. You have the capacity to develop somebody's land. Why can't you develop your own land? Àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe, tẹ́yìn ò lè ṣe nílùú tiyín, lẹ́ẹ̀mọ̀ ṣe nílùú onílùú. Even within the Igbo's land, can Enugu man go to Anambra and say he wants to become a governor there? Will you people allow them? Kámọ́tì wà wí all the way from that your east, ẹ̀wọ̀n alẹ́ bọ̀ wá sílẹ̀ Yorùbá, ẹ fẹ́ máa ṣe governor, ẹ fẹ́ máa ṣe commissioner. Àdẹ̀ bú yín náà nígbà tí Ìgbòho tó ti ṣe commissioner lẹ́kọ̀ọ́, ṣe bígbà náà ni ẹ ti ń wò bẹ́ẹ̀ ni pé Lagos na no man's land.
ọ̀rọ̀ burúkú ní gbòòrò ẹnu ṣètì sọ pé ẹ̀yin lẹ lè kó o ẹbí kéde bá ti rí kinní kan nǹkan tẹ́ ẹ̀ lè ṣe nílùú tiyín lẹ́yìn fẹ́ máa ṣe nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n Àbíkẹ́ Lábírí iṣẹ́ ń lọ lọ́wọ́ báyìí láti wọ́n ti rí àdẹ́ntítì ọmọbìnrin tó sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n wọ́n sọ wípé wọ́n náà ti kọ̀ǹtáàtì ìjọba Canada. dúpẹ́ lẹ́yìn ìgbà náà ni wípé anybody ò arrest òun ò pòun sì wà nínú ilé òun o wípé Canada lòun wà ìlú tó lófin ni ó wà nílùú tó lófin ó dẹ̀ ń sọ ọ̀rọ̀ rádaràda lẹ́nu. kí àwọn ìjọba Nàìjíríà kí wọ́n tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí torí tí Yorùbá bá bẹ̀rẹ̀ tiwọn yóò le ọ̀pọ̀lọpọ̀ náà ló sọ wọ́n ní Yorùbá ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ Igbo must go when they are claiming that they are the owner of Lagos State. Why wouldn't they tell them that they should go to their land? They should go and develop their place. Nobody is pursuing Igbo, but they should go and develop their place. It is time to develop their place. That's what Yorubas are telling the Igbos. Please make sure you like, share, and subscribe for more. Thanks for watching.